asọ́kọ mi mọ̀ ọ̀gá ọkọ mi mọ̀ pọ̀pọ̀ mi mọ̀ ẹ wà mọ̀ bèrè lọ́wọ́ mi pé báwo lọkọ mi ṣe mọ̀ báwo lọkọ ọ̀gá ọkọ mi ṣe mọ̀ pọ̀pọ̀ mi mọ̀ gbogbo ẹ̀ pátá yín ṣàlàyé fún yín ṣe rí ọkọ mi báyìí ló ṣe mọ̀ ọjọ́ tí mo lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ tó wá gba fáìlì gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ lọkọ mi ń gbọ́ torí òun mi ń lọ sókè kò bìlíìfù pé mi ni ó wò pé ọjọ́ náà ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tó wá bẹ́ẹ̀ náà ó gbóhùn mi ìyẹn ló fi ní pé kò ń lọ sí skul bẹ̀ yẹn kò ń lọ bèrè mi bẹ̀ pé kò mọ̀ máa overthink ìgbà tó débẹ̀ wọ́n ní mi ò wá sí skul kò bá interest mi gangan lórí ìyẹn tó ní skul wa ó ní mi ò wá skul ìyàwó ẹni tó ní skul wa ó ní mi ò wá skul ẹ̀sìn yẹn lẹ́kejì ìyẹn sọ fún àbí onírọ́nà wọn wá skul o pé wọn wá sí ó sọ pé àwọn fẹ́ lọ bìkan lé ní ìgbà tèmi dé èmi sọ pé àwọn ọ̀nà rán mi níṣẹ́ òun dé tí ń gbóhùn mi ibi tó tún wá bìlì pé èmi gangan lòún rí kí ni handkerchief tó wà tí mo ní òun máa ń sábà bá mi ra handkerchief tí mo máa ń lò àbí tó bá lò tí ó bá tí bá ti fọ̀ tó òun ò lè má lo handkerchief tí mi bá ti fọ̀ èmi á máa lò so handkerchief yẹn ó wà ní orí ṣíà bí wọ́n sọ pé ọkọ mi bọ̀ èmi kàn kó aṣọ mi kọ̀ sáwọ́ nínú yàrá lọ ni so ìgbà tí màá yẹn ní pé kí n máa bọ̀ padà pé sitting lòun ti máa bá mi sùn tọkọ mi jẹ́ máa gbọ́ mo ń sọ̀rọ̀ ọkọ mi ń gbọ́ voice number ìgbà tí mo wọlé èmi ò mọ handkerchief yẹn ọkọ mi mú gbogbo ẹ̀ ló sọ fún mi so ìgbà tó wá ní pé òun ti pé nǹkan méjì lẹ̀ o inú kí n mú kinní yìí o kíkú mi lè yá o àbí kí òun àbí kó òun gún mi wẹ́lẹ́wẹ́lẹ́ kó òun sá mi wẹ́lẹ́wẹ́lẹ́ ó jẹ́ kó mi sínú travel bag kó òun kí gbogbo rẹ̀ kó òun lọ sọ mí nù èwo ni mo fẹ́ ń bẹ̀. mo ní mi ò gbà mi ò ní mú nǹkan tó ní kí n mú ó ní yẹn kí n ṣe bí ọmọ máa gún mi pàǹgbà yẹn nìyẹn mo ní mi ì nígbà mo ní tó fẹ́ gún mi pa ó tẹ́ ó ta àwọn ìbejì yìí wọ́n náà àwọn ìbejì wo ó lóun kọ́ lóun náà àwọn ọmọ òun máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ tòun ó ní first born yẹn tó jẹ́ SC ó dàbí ẹ̀ ló ṣe òun jù ó ń torí pé tó bá ti fún problem jù máa lọ sọ́sùn lọ́fánẹ́jì ó ní òun ti géètì kan tóun fẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ní fóònù mi ríngì kò ríngì síta ó silent ni òun ti wọlé mo ṣe píìkì ẹ̀ nìyẹn bá ní ẹ̀ló ọkọ mi sọ pé ó máa pa mí o ẹ máa bọ̀ ó ní kí n mú pé kíní kan báyìí mú o ó ní kó máa gún mi pa o ẹ máa bọ̀ ẹ má yẹ kó pa mí o ó surprise ẹ̀ tó bá mi sọ̀rọ̀ ó surprise wọn gan-an torí pé ara church wà ní mọ́ ẹ máa bọ̀ nísìnyí o ó ti fẹ́ pa mí o ó ti fẹ́ pa mí nísìnyí ẹ máa bọ̀ ṣé ó wà mí báyìí o ó ti gbé kíní kan lọ́wọ́ ó ti ní kí n mú o ó ní tí n bá mú òun máa gún mi ni o ẹ máa bọ̀ ẹ gbà mí o ẹ má yẹ kí n kú báyìí o ẹ máa bọ̀ nísìnyí o ẹ máa bọ̀ bó ti wà ẹ máa bọ̀ tó gbé ó kàn sáré bọ̀ ni ó dìgbà gbígbọ́ ní fóònù fò bọ́ lẹ́ni mo ní ẹ̀rí ó ti bẹ̀rẹ̀ sí nà mí o ó ti mọ́ bẹ̀dá ní o ó ti mọ́ dàdá ní o ó ti gún mi o ó ti fẹ́ pa mí o ariwo tí mò ń pa ní ìdákẹ́ ariwo yìí ó ti ṣe gbà lẹ́ẹ̀kọ́ sí kó tó kó ń dédé fóònù èmi ti dì mú ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ òun ló kọ́ ní ẹ̀ òun ló kọ́ lóun náà ọmọ ní o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ó lóun ti lọ pàgá mi o ó lóun fẹ́ kíní kan ẹ máa bọ̀ nísìnyí o kí ẹ tó wí ká tó fọ̀ àṣírí sọ pé kí ló ṣẹlẹ̀ ó mú wọn kíní kan àwọn yẹn ti ń bọ̀ ó nà mí tó bá gbá mi báyìí tí máa ròlù báyìí àtúwò lè gbá mi gbogbo ẹnu mi ti bẹ́ gbogbo orí mi ti bẹ́ ó ní gbogbo ẹnu òun ti bẹ́ gbogbo orí òun ti bẹ́ ó ti nà òun ànàfẹ́ kú ó ní máa pa ẹni sẹ́ ìwọ máa pa ẹni sẹ́ máa pa ẹ́ ó ní ti mú òun ti nà òun gbogbo àwọn ọmọ tó wà ní yàrá àwọn ọmọ ti ń ké àwọn ọmọ ti ń ké ó ṣe gbigbigbigbigbigbi ó ní tó bá dé òní sí géètì fún wọn anybody òní sí géètì fún wọn ṣé ìgbà tó máa ó tún náà ń fọ ogún more than 30 minutes káwọn èèyàn tó dé wait to 1 hour àwọn yẹn ti dé wọ́n ti gbálẹ̀kùn ṣe mọ̀ ọwọ́ ẹ̀ ti tẹ fóònù ó ti pa fóònù mi
aláwọn èèyàn wà ń bẹ àwọn kò sí yẹn aláwọn èèyàn wà ń bẹ sẹ̀ àti kò sí yẹn bẹ kò sọkọ wọn lé ọkọ wọn kọ́ ló páàkì ọkọ wọn ò sí lé àti kò gbé mọ́tò wọnú lé. mo sáré pé wọlé dé kò pè mí kí wá sí géètì fóun tèmi tó wá sọ pé wípé kó lọ sí delta airport sóṣù pé ni nínú yẹn pọ̀ pàtó pé díẹ̀ àwọn kọ́ ti àwọn kan wá bẹ́ẹ̀ wọn kọ́ tọ̀nù ní o wọ́n kàn gbọ́ pé àwọn ará compound kejì tó lọ́dọ̀ pé àwọn gbó tó pariwo kọ́ wọ́n wà lé ọkọ̀ wọ́n wà lékè ọkọ̀ wọn ṣàṣe ṣe wọn rí géètì sí o torí géètì wa inú wa níbàlẹ̀ ti máa ṣí àwọn kọ́ ṣàfo géètì wa yẹn a dẹ̀ ní electric ní níbi wáyà yẹn wọ́n ṣàwọn bọ́ ṣe kọ́ọ̀tẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó fò wáyà wọ́n fò géètì wa yẹn wọ́n fò wọlé nígbà tó máa fò wọlé báyìí ẹnu ọ̀nà ta ó ti tì mi ò lè mímọ́ mi ò lè mo ṣàwọn lẹ̀ ojú mi ti wú náà ti ṣan ó ní ojú òun ti wú etí òun ti wú imú ojú ẹnu etí gbogbo ẹ̀jẹ̀ tí ń jáde lára wọn ohun tó ń ṣe ìbímọ tí ò pẹ́ ó ní wàá kú níṣẹ́ a ní kó kú kó tó dé ìbà ìṣẹ́ bó ṣe sílẹ̀kùn nìyẹn wọ́n tó máa sílẹ̀kùn tó máa wọlé àwọn kan wá sílẹ̀kùn lẹ́yìn àwọn ṣe wọlé ní èrò ó wọlé wọ́n gbálẹ̀kùn ẹlẹ́kùn wọn ọkọ mi sílẹ̀kùn wọ́n ní síwọ́ ìwà tí bá tó lù wọ́n pa ó lóun máa pa tó bá ti pẹ́ òun máa lọ sẹ́wọ̀n nígbà tó ṣàṣìlẹ̀kùn nígbà tó ṣílẹ̀kùn àti ṣe wọ́n bá òun nílẹ̀ lẹ̀ òun ti mọ kankan mọ́ orí òun ti bẹ́ jẹ́ gbogbo ara òun ti bẹ́ jẹ́ gbẹ́tẹ̀ ṣe yóò dá ẹ̀rọ ṣe wọ́n máa yọ wọ́n máa ti bídí o kó má lọ ṣẹ́jú dúró kó má lọ kú o ẹ̀rọ ṣe wọ́n máa yọ ọ̀nà ti gbé òun ọjọ́ hospital ọ̀nà ẹ̀mọ̀ òkú àti ọ̀rọ̀ ọkọ̀ tí àwọn náà pé èṣù rẹ o you give chance for devil this is kíní kan ọ̀nà ṣáà pariwo náà di ṣan ọgbọ́n ọjọ́ hospital ọjọ́ kẹta ohun tó lajú báyìí fóun rí ayé wọ́n ní ó sọ pé tí òun bá dé hospital yẹn òun máa pa àwọn ọmọ hospital ọjọ́ tó ń gbé òun lọ anybody sọ fún pásítọ̀ àwọn torí ìyàwó pásítọ̀ àwọn ló pa àwọn pásítọ̀ àwọn sọ pé ibi tó kọ́ gbọ́ àwọn lọ wọ́n rí jẹ́ tó wọ́n rí jẹ́ tó bí kẹta ló tó wá gbà wọ́n ti treat òun sọ pé nobody lẹ́yìn òun àti ìyàwó òun nobody tó bá béèrè mi tó bóyá sọ pé òun wà ìbàyìí nobody tó bá béèrè òun wọ́n náà ti ṣọ ó ṣe lọ ní nígbà tó máa débẹ̀ tí ó máa di ìjọ́ kẹta ńlájú gbà tó ńlájú ọkọ òun sọ fún òun pé ó tún lájú ojúṣáyé kìíní kan àyẹ̀fẹ́ kó kú ní sẹ́ẹ̀ ó máa kú ní ó máa ṣe bákan ó lóun ṣáà ní tóun lájú tóun jí tóun ara wọn ti wà òkè ó ti bá pásítọ̀ bá sọ̀rọ̀ ó wá sí hospital gbà tó máa débẹ̀ pásítọ̀ bí but pẹ́ẹ́dẹ́gbẹ́jẹ́ nǹkan tí bá mi sọ kọ́ nílé tí mo fi jẹ́ kẹ́ wá ìbá ẹ̀ so you want her dead yes ó gbọ́dọ̀ kú ni kí ló ṣẹlẹ̀ ó ní òun ní sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ó ní tó bá kú òun ló pè òun ó ní láti ṣe fẹ́ kó òun kú ni láti ní anybody ló kú nù yìí wọ́n ṣàṣe ara wọn wà òkè àti òun máa tára wọn wà òkè pásítọ̀ ẹ̀wọ̀n lè lọlé o ṣé bàbá àwọn tó jẹ́ pé nǹkan tó ń bá fi ránṣẹ́ sí wọn náà fi ń jẹ òun fẹ́ pè pé bàbá ìṣẹ̀lẹ̀ sọ̀hún síbẹ̀ lòun fẹ́ lọ bá lọ́dọ̀ pásítọ̀ fóònù gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ ọkọ òun lọ́dọ̀ pásítọ̀ ibi ló wà pásítọ̀ ló wà pásítọ̀ pọkọ ọkọ òun ò yọjú àwọn ọmọ òun ìbejì ọkọ òun ò gbélẹ̀ nígbà táwọn ṣàwọ̀ òkè wà lọ sílé máàlì tí ọ̀gá ọkọ nígbà tó ń débẹ̀ ògbọ́gbọ́ sọ pé máa yẹn ti kú láì ti kú ọkọ òun ṣe bẹ́ẹ̀ ó sọ pé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ó pa máa yìí ọmọkùnrin má burú o kó tí ìbẹ̀rù Ọlọ́run rárá ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́kàn ọmọkùnrin yìí o wọ́n ní máa yẹn ti kú o nítorí kó dà wọ́n ti kú nísìn ó ti lé lọ́sẹ̀ méjì tẹ́mi sí pé dr gbóhùn pa máa yẹn ó pa máa yẹn lóòótọ́ nù pásítọ̀ ní kí ló ṣẹlẹ̀ òun bá explain gbogbo bóòrò ṣe ṣẹlẹ̀ bóun ṣe pàdé máa yẹn bí máa yẹn ṣe ṣe kínní bóun ṣe rò bóun ti lóyún rí bóun ṣe ṣe bákan ó ẹ̀wọ̀n ẹ̀sùn ti pásítọ̀ ṣàbí pásítọ̀ ti mọ̀ nísìn
pásítọ̀ wa pé ọkọ wọn àwọn àsọ pé ìyàwó ń ti explain o